sá lọ́lọ́run mi fún mi. Ẹ̀ta sá lọ́lọ́run mi fún mi. Adéjọkẹ́ mo mọ̀ọ́rẹ́. Mo dúpẹ́ fọlọ́run ó ṣeun. Oore tó ṣe fún mi yìí ó yàtọ̀. Oore ńlá lèyí mo mọ̀ọ́rẹ́. Ẹ̀ta sá lọ́lọ́run mi fún mi. Ẹ̀ta sá lọ́lọ́run mi fún mi. Adéjọkẹ́ mo mọ̀ọ́rẹ́. Ọlọ́wọ́ kọ́lọ́mbà mi wá àwọn ọmọ mi. Ìbálòdé tòní o. Àbíkẹ́ lónìí mo rí ìbà lọ́wọ́ Elédùmarè ọba takuntakun tí ń bẹ lóde ọ̀run. Ọba tí ń bẹ kí bẹ̀bẹ̀ tó máa ń bẹ. Ọba tí ó mọ̀ bẹ nígbà tí bẹ̀bẹ̀ ò ní sí mọ́ o. Ìdílé Gbádégẹ̀sì àwọn náà kúkú ní pé kí n mọ̀ bá wọn yìnyọ́ kí n mọ̀ yìnyọ́ ní gbèjègbèjọba aládé. Aládé wúrà ọba aládé tójú gbogbo adé lọ. Ọba lónìí ọba lánàá ọba lọ́jọ́ gbogbo ọba kárí ayé ọba tẹ́rẹ̀ẹ́rẹ́ kárí ayé o. Kábíọ́ o màmá sí ọba mi tí ń gbani lọ́jọ́ ògúnlé. Gbádégẹ̀sì àtàdéjọkẹ́ àwọn náà kúkú ní pé kí n mọ̀ báwọn fìbà fọ́bẹ̀ Elédùmarè ọba paríparí ọlá o. Wọ́n pòore ńlá oore ìdùnnú tó ṣe fún ìdílé Gbádégẹ̀sì la kúkú mọ́pẹ́ wá fún. Kábíọ́ màmá sí mo pé ó gbọ́pẹ́ wa. Dákun gbàyìn wa kò jẹ́ kórè ọ̀hún kó bá wa kalẹ̀. Ká lè máa dúpẹ́ lọ́jọ́ gbogbo. Ẹ̀ta ló wọlé o. Àbíkẹ́ ṣe bí nítorí ìbẹ́ta ni mo ṣe ń wíjọ́. Ó ní mo ṣe ń kàn sára fọ́ba mi Elédùmarè ọba rẹ̀ tí ń ṣiṣẹ́ ìyanu. Tó kó dìdì ọmọ mẹ́ta sínú inú kan ṣoṣo. Ọba tó ọba mi rẹ̀rẹ̀ ọba mi rẹ̀rẹ̀ ọba mi rẹ̀rẹ̀ bí oṣù. Ọba Kábíọ́ màmá sí adákẹ́dájọ́ ògbéni níjà kẹrù ògbó níjà. Kábíọ́ màmá sí amọ́pẹ́ wa kúkú mú yìn wá lórí ìbẹ́ta tó fún wa. Oore ọ̀hún dákun tí ó bá wa kalẹ̀. Àjẹmọ́nú oore ni kò ṣe fún wa nínú ìdílé Gbádégẹ̀sì ká má ṣe táwọ́ ná. Ìbẹ́ta ti wọlé kóore kó máa lékún. Ayọ̀ kó máa lékún. Ìfọ̀kànbalẹ̀ kó máa lékún. Inú ilé wa kó má ṣe dàrú nígbà kankan lágbára lọ́wọ́ àdániwáyé. Àbíkẹ́ mo forí balẹ̀ o. Mo forí balẹ̀ f'Elédùmarè ọba. Àbíkẹ́ mo tún forí balẹ̀ fáwọn ọba ọmọ Ẹ̀ta Òkò. Kórí jẹ́ kẹ́ ẹ pẹ́ bí mo pẹ́ ti pẹ́ nílé ayé. Ẹ̀ta Òkò kórí jẹ́ kẹ́ ẹ gbó bí olúgbógbó tìrìgbó. Kórí jẹ́ kẹ́ ẹ gbó bí olúgbógbó tìrìgbó. Kẹ́dàgbà kẹ́dògbó nílé ayé nǹkan ò ní ṣe yín. Ẹ̀gbọ́n yín Ọlájúmọ̀ ń kẹ́. Ó pa àwọn tí mọ̀ bẹ̀rẹ̀ yín Ọlọ́run ò ní jẹ́ káwọn ọmọ òpin yín lágbára lọ́wọ́ àdániwáyé. Gbogbo ìdílé mo dúpẹ́ ọlá. Wọ́n ní kí n kí yín pàṣẹ yìí ṣàmọ́dún. Gbogbo ìdílé Akíjídé wọ́n pé àṣẹ yìí ṣàmọ́dún. Ọdún ayọ̀ lẹ́sìn mọ̀ sí lágbára lọ́wọ́ ọba tó ní wá. Ìdílé Bolúwájí wọ́n ní gbogbo oríire tẹ́ ẹ kó wá sílé ayé abá yín dalẹ̀. Ìdílé Àjàyí wọ́n ní ọgbọ́n ìmọ̀ òye Ọlọ́run Elédùmarè á fi tà yín lọ́rẹ lágbára lọ́wọ́ ọba tó ní wá. Gbogbo àwọn àǹtí yín pátápátá wọ́n ní kí n mọ̀ bá wọn kí yín ní gbèjègbèjọpẹ́ kú ọdún. Àwọn kọ́sì yín pátápátá wọ́n láṣẹ yìí ṣàmọ́dún kọ́dún ayọ̀ lẹ́sìn máa ṣe lágbára lọ́wọ́ ọba dániwáyé. Ògo yín á búyọ ògo yín oníwọ̀kùn lágbára lọ́wọ́ ọba tó ní wá. Ẹ̀ta Òkò ẹ̀yin olú ọmọ mo pé ẹ máa ń gbọ́ mi ní gbèjègbèjọmọ aládé mẹ́ta. Ẹ̀ta Òkò láládé mẹ́ta tó ju gbogbo adé lọ. Ìkíni ló gbádé owó. Ìkejì ló gbádé ọlá. Ìkẹta ló gbádé yìí tó gbádé
yẹ kórí jẹ́ kẹ́ pẹ́ nílé ayé ó mọ̀ pé mẹ́ta lẹ́ta ò kó jẹ́ àjùmọ̀gbé ni wọ́n ń gbẹ́ táwọn ò ṣe dágbé rárá ìbẹ́ta yálé mi mo dolówó ẹ̀ta yálé mi mo dọlọ́lá ẹ̀ta yálé mi mo dọlọ́rọ̀ rẹpẹtẹ owó tí mo ní ó tún di ìlọ́po ipò tí mo ní ó di ìlọ́po ọlá tí mo ní ó wá di púpọ̀ jaburata gbogbo ayé wá ń kí mi wọ́n wá ń gbé mi gẹ̀gẹ̀ bí ẹ̀yin ìbẹ́ta ọmọ ńlá àwọn ọmọ olóríire àwọn làwò tún wò àwọn làwò padà sẹ́yìn àwọn làwò kan sára sọ́bẹ̀ Elédùmarè ọba rẹ̀ kó kú sẹ́ o ẹ̀ta ọmọ ń sọ wọ́n nílé ayé ọ̀kan ṣoṣo ọmọ ló pọ̀ bí rẹ́rẹ́ èjìrẹ́ òyì làwọn pọ̀ jaburata ṣùgbọ́n ẹ̀ta wọn gógó bí ojú o àkàndé Elédùmarè ni wọ́n ọmọ ńlá ni wọ́n àwòtúnwò ni wọ́n jẹ́ èmi kan sára mo gbóṣùbà fọ́ba mi Elédùmarè ọba rẹ̀ kó kú sẹ́ ọba tó wò sùnsùn tó wá kó dìdí ọmọ mẹ́ta sínú nǹkan ṣoṣo kábíọ́ ò màmá sí alára gbà yí dá àwọn ọba ọmọ ẹ̀ta lójó owú títí tán pé síbi àwọn òjọra wọn yá ẹ̀ta mo kì í kú sẹ́ mo ní lágbára lọ́wọ́ Elédùmarè ọba rẹ̀ ọba tó fún yín yóò bá yín wò wọ́n dọ̀jọ́ alẹ́ àti mọ̀ bẹ̀rẹ̀ wọn a ò ní mọ̀ òpin wọn lágbára lọ́wọ́ ọba tó ní wá ẹ̀ta o ọmọ gbàdégẹ̀ẹ́sẹ̀ jẹ́ ń bá yín délé àwọn bàbá tó bí yín lọ́mọ ọmọ Akíjídé o Akíjídé ọmọ wọn nílé àpèrín Akíjídé aláfọ̀ṣẹ ìlú ṣe bí bàbá yín ni mò ń pè tàntàn kórí jẹ́ kẹ́pẹ́ nílé ayé ọmọ ẹ̀ sọ́mọ pé ẹ̀ máa ń dání gbọ̀jọ̀gbọ̀jọ̀ ọmọ ará IKOYI ọmọ olúgbọ́n àgbẹ̀ ọmọ abẹ́ wájọyè ọmọ gbẹ̀yìn ọmọ gbẹ̀yìn ọmọ gbẹ̀ngbẹ̀yìn tó so mẹ́sìn lọ́rùn lọ́jọ́ ọjọ́sí tí ò jẹ́ kẹ́sì Olúkòyí lè jẹ́ kó nílé bàbá tó bí yín lọ́mọ ni Ìkòyí ńlẹ́ ọmọ gbọ̀nyìn nù yanbi lólú ọlọ́ta rẹ̀ gin ọmọ alérí ikú kó ogun gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ni mo kan lẹ́kún ogun ọmọ àbàtẹ̀yọ èmi mo rí kí àwọn bàbá tó bí yín lọ́mọ délédélé Ìkòyí bàbá títí yín wọn ò kí ń fẹ̀yìn gbọ́ta Ìkòyí tó bá fẹ̀yìn gbọ́ta ò jagun títí rí okùn ní tiri èyí tó bá fi wájú gbọ́ta òun gangan ló jagun nílé bàbá tó bí yín lọ́mọ gangan ni Ìkòyí ilé ọmọ agbọ̀n yín nù yanbi lólú ọlọ́ta ẹ̀gẹ́ ọmọ apọ́njú ogun lé àrọ̀nìkú torí ti di ọmọ rò fìsàn Ìkòyí àrògùn àbárògùn ogun tó lọ ogun àjàwẹ̀yìn gbogbo onímúlẹ̀ Oníkòyí wù mí gbé ogun ojoojúmọ́ nímúlẹ̀ gbọ́n sùn mí lọ ọmọ òsíjú ẹ̀pọ̀ kù ìdàgbọ́ fà sọ fún mo pọ̀ òfun yọ̀yọ̀ dàgbọ́ fà gbélé gbégbẹ́ gbéjù gbẹ́gbin gbélálùpọ̀n ògbé bàdàn gbá kí mọ́rin báwọn ń gbáwẹ́ ọtí o mọ̀ pé kò síbi tá yìí gbé yanbi lólú ọmọ apọ́njú ogun lé àrọ̀nìkú torí ti di ọmọ rò fìsàn Ìkòyí tí òrógùn jà tí ń jà gbòòrò Ìkòyí ilé ọmọ agbọ̀n yín nù orí orípa méje lẹ́sìnkún nílé bàbá tó bí yín lọ́mọ ọmọ Akíjídé èjèèjé ni mo sì mọ̀ alápásá ogun ní lọ ọlọ́bẹ̀ sí lò ogun ní lọ èpinipini ogun ní lọ balako bá síwájú ọlọ́fà tẹ̀lé ọlọ́bẹ̀ aláàrin alápàtàǹkó bàbá mi Akíjídé alápàtàǹkó mo kó ní sọmọ kẹ́yìn ogun ọ̀sẹ̀ kò yí ogun òbí rọ̀ ọ̀sẹ̀ kò yí mo rẹ́rìn mo lọ lé kó kú lójú bàbá oníkálukú tó bá kú lójú ọ̀yọ́lé wọn kó wọn àrò fọ́ba ọba pẹ́ sí wọn lẹ́sẹ̀ gbàgede bàbá oníkálukú tó bá kú lójú ọ̀yọ́lé wọn kó wọn àrò fọ́ba ọba pẹ́ sí wọn lẹ́sẹ̀ yàrá ìgbà tó dorí Olúkòyí bàbá ti tẹ̀yìn tó kú lójú ọ̀yọ́lé wọn kó wọn rò fọ́ba ọba pẹ́ sí lẹ́sẹ̀ gbàgede Ìkòyí sọ pórí mi ò sùn bẹ́ẹ̀ ìṣẹ̀dá mi ò sùn bẹ́ẹ̀ ọba ní ẹ̀sìn lẹ́sẹ̀ yàrá Ìkòyí sọ pórí mi ò sùn bẹ́ẹ̀ àyànmọ́ mi ò sùn bẹ́ẹ̀ àwa mẹ́ta dìbò àwa mẹ́ta gẹ́lẹ́gẹ́ lẹ́sẹ̀ wọ́n wá gbalẹ̀ babaláwo lọ babaláwo wá dífá ó ní kán wá lágbẹ̀dẹ ọ̀fà kán wá lágbẹ̀dẹ ìjágbó ó ní kí wọ́n kàn kó sí idẹ kán ká pọ̀n mọ́lẹ̀ bàbá kán dẹ́bùrú ìjé
níbi òwúrà súkútú níbi ẹ̀mẹ̀yọ́ pọ̀ sí àti wá lágbẹ̀dẹ Ọ̀fà o ọmọ Akínjídé o wọ́n ti tún wá lágbẹ̀dẹ Ẹ̀jágbó wọ́n ti kan pósí dẹ níbi òwúrà súkútú níbi ẹ̀mẹ̀yọ́ pọ̀ sí àwọn akíndánidání akín àràga àwọn dìdìrín èèyàn wọ́n wá pé kò yọ nílé o bá wá bá òun bí wọ́n bàbá mi Akínjídé gbadẹ́jẹ́ sí gbogbo ẹ̀ bá mi bí wọ́n pẹ́ tá ń la bẹ́ẹ̀ ó lo tá ń la bẹ́ẹ̀ lo sùn níbi òwúrà súkútú níbi ẹ̀mẹ̀yọ́ pọ̀ sí ṣebí bẹ́ẹ̀ ni bàbá yìí sùn sí lọ́jọ́ ọjọ́ sí. Ìbàdàn tún wá ní ṣebí wọ́n gbé ti bí bàbá tó bí yín lọ́mọ nílé àpèrè kórí jẹ́ kẹ́ ẹ pẹ́ nílé ayé. Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjò orosùn ilé ọmọ àjẹgbín yóò ẹ̀dá òkò ọmọ àjẹgbín yóò ọmọ fi ìkara òun fọ́rí mu. Ìbàdàn lù Ògúnmọ́lá olódògbò kẹrìrì lójú ogun ìlú Ìbíkúnlé alágbàlá jayajaya ìlú Àjàyí Ògìdìolú oníkànga ìjìpọn ògbórí ọfọn sí fìlàfìlà ṣebí bẹ́ẹ̀ ni ṣebí wọ́n gbé ti bí bàbá tó bí yín lọ́mọ bèrè kó tó wọ̀ ọ́ mo pọ́ ọmọ Lákèlú nìyí o bàbá mi Akínjídé ọmọ Lákèlú nìyí o ọmọ Lákèlú nìyí o ẹ dákun ẹ jẹ́ kógun ó rọra sinmi wọ́n ti ní togun làkóbàdàn. Ìbàdàn lábẹ́ pé kó mọ́ jagun mọ́ o tọ́tún bá ní fínogún ní kíkankíkan Olúbàdàn yìí dákun mọ́ ń gbọ́ ṣe bálákè ń lò lẹ́gbà Àtaọ̀jà ló Ṣògbó Èrúwà Ògìrì wá Ẹ̀ta Òkò ọmọ Akínjídé kò pẹ́ Èrúwà Ògìrì wá ṣe bò ń lò lálẹ́ nílẹ̀ Ìbàdàn nílẹ̀ àwọn bàbá tó bí yín lọ́mọ ni ẹ̀yin lọ́ máa gbọ́ sásá ogun tí ò ní sá o Ẹ̀ta Òkò ọmọ agbọ́ yàyà mọ̀ sí yà tóní ìtàná tí kálukú jọ ìyá rẹ̀ lójú ṣe bẹ́lẹ́yẹlé lomi sí tẹrú tọmọ láyé mi kò yín mu àṣọ èjì rẹ̀ lomi bumubu wẹ̀ nílẹ̀ gbàgán ológbòjò níyàn ọmọ sánpọ́nyọ́ké òjò láró mi wẹ̀ nílẹ̀ arólú oní mi òjò arólú owó ọ̀la mi òjò mo dọ́gbọ́n yọ̀ké òjò dàkú mọ́ bèrè mi ò ní jẹ́ ọmọ oníkéré ẹ̀sà ògbín mo rẹ́yìn ọrùn mo yá súnké sí eégún lódì mẹ́fà lọ́gbìn lé o Akínjídé o kí ní ṣe tóbìnrin ò máa wo nílé bàbá tó bí yín lọ́mọ pàká lódì mẹ́fà nígbàlẹ̀ èmi ní ṣe tóbìnrin ò máa wo níbi wọ́n gbé ti bí bàbá tó bí yín lọ́mọ ẹ̀kú wádìí mẹ́fà mo lò gbogbogbogbogbogbogbò kẹwàá sọ egungun bó ti lu ká ńlára bí àjèrè ẹ̀kúlé ọ̀gbìn ló nígbàlẹ̀ ó sì gbóró sẹ́ ó ti gbàlẹ̀ sẹ̀ egun tó bá ti gbóró sẹ̀ aṣọ wọn a máa jẹ́ kí ike aṣọ ọlá pọnpọn èyí tó bá ti gbàlẹ̀ sẹ̀ a máa jẹ́ kí ike aṣọ ẹ̀sọ́ gbin wọn ìfọkọ́ halẹ̀ nígbàlẹ̀ téèyàn bá fọkọ́ halẹ̀ nígbàlẹ̀ wọn kó sábà bàrẹ̀ lọ́kọ́ mo lémi ò mọ̀mọ́ èmi ò mọ̀mọ́ ní fọ́ọ̀kọ́ kan bàbá mi ẹ̀sà tó ní bí mo rẹ́yìn ọrùn mo yá súnké sí ṣé bíbẹ́ ní ṣẹlẹ̀ bí wọ́n gbé ti bí bàbá tó bí yín lọ́mọ ni Ẹ̀ta Òkò mo ní kò ní jáse mọ́ fún yín láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba rẹ̀ kórí jẹ́ ká gbó bí olúgbógbó ti rí gbó oṣù mẹ́fà lẹ́sẹ̀ mo pẹ́ láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba rẹ̀ àjọ pójú sọdún kan ni ẹ sọdún mẹ́wàá ẹ sọgbọ̀n ọdún ẹ sọgbọ̀n ọdún ẹ sọgójì ọdún ẹ ṣàádọ́ta ọdún ọgọ́ta ọdún títí yín ni àádọ́rùn ọdún nínú owó nínú ọlá wá sọ ọgọ́rùn ọdún nínú ọlá nínú fọkànbalẹ̀ láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba rẹ̀ àti mọ̀ bẹ̀rẹ̀ yín àní mo pín yín lágbára lọ́wọ́ ọba tó ní wá ògo títí yín àbúyọ àjù táwọn tó bí yín lọ́mọ lọ lágbára lọ́wọ́ Elédùmarè ọba rẹ̀ tán bá pẹ́ ta ní kọrin ewì látẹ̀ẹ̀kan Àbíkẹ́ akéwì lèmi jẹ́ Ìyàndá Adébáyọ̀ ọba bẹ̀lẹ́ràn ló bí mi lọ́mọ kórìjọ jẹun ọmọ pẹ́ bàbá mi Àjọbíewé ló kọ́ mi lẹ́sà tí mo mẹ́sà pé bàbá mi Àjọbíewé ló kọ́ mi lọ́rọ̀ tí mo mọ̀ọ́rọ̀ wí wọ́n ti lọ́mọ táyà bá bí ẹ̀yà ló mọ̀ jọ ní Àjọbíewé àrẹ̀mú nǹkan ò ní ṣe yín.